pé yóò kéfèé ló wá yóò láìkẹ́ kó lè láìkẹ́ ẹ fi ìwà pé àwọn èèyàn sẹ́ ẹ má fi jàgídíjàgan pé àwọn èèyàn sẹ́ sì mọ́ ṣe àmọ́ òun lè tó kó sẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ẹgbẹ́ kẹbìjọ dálọ́ọ̀dù ẹwọ ìwà wèrè ìwà tí ò bá lákàyè ààrẹ pa kírísítẹ̀nì rẹ o bẹ́ẹ̀ sì ni àwọn àkídà tọ̀hún ẹ̀wọ̀n tí ẹ̀fẹ́ gbọ́ kírísítẹ̀nì rárá ẹni tí ò fẹ́ gbọ́ sí àyè pé nítorí ṣe gàdá mọ́ ìgbé rìsáàlà jọ́ta ẹ̀dẹ́gbẹ̀ wa Muhammad ìgbé rìsáàlà àwọn ẹbí ẹ̀ ló kọ́kọ́ bìtẹ́ ẹ̀ lọ́gbọ́dà ilé ṣe gàdá mọ́ ìgbé rìsáàlà ẹ̀ àwọn ọlọ́rin lọ́kọ́kọ́dà wọn àwọn ọlọ́rin so àwọn north àwọn náà dà wọ́n ọwọ́ Yorùbá bá tó sọ wípé gbógun lé ò bá parí dòdó ò lè parí ṣẹ́kúlé gbógunlé àbí ikúlé ò bá parí dòdó ò lè parí èyí òwú gẹ́gẹ́ ọba ní tí àwọn èyí òwú gẹ́gẹ́ ọba tí èyàn bá ní lọ́wọ́ tí èyàn bá táwọn tí wọ́n wà lẹ́yìn àbáwọn tó jẹ́ kìíní tó bá ti dàntọ́rú fún yàn lẹ́yìn àti lọ́wájú lágbára wọ́n bá nǹkan ẹjẹ́ lọ́jọ́ sí pé nǹkan tó ṣe kàdá náà fi sọ nípa ìsáàlà àwọn àtàwọn kírísẹ́nì a nílò láti gbéta aníṣù sí ní pẹ̀lú wọn a lè pa kírísẹ́nì rẹ̀ o bẹ́ẹ̀ sì ni àwọn àkídà tọ̀hún ẹ̀wọ̀n tí ẹ̀fẹ́ gbọ́ kírísẹ́nì rárá ẹni tí ò fẹ́ gbọ́ ṣíà ṣe tí ò fẹ́ gbọ́ ṣíà ní òun fẹ́ gbọ́ kírísẹ́nì ṣíà tó ń ṣe kí ni òun kírun àdúgbò kírun ó lè jẹ́ sí pé àkídà rẹ̀ ní ó ní ààrẹ gbogbo alágbà gbogbo ní mímọ̀ gbà wípé abẹ́ tó bá ṣe gbé yóò ní àkídà ṣíà àkídà tó dáa ní àkídà wọn ní ààrẹ ó ní problem nínú àkídà wọn pẹ̀lú wọ́n kírun so ẹni tí ò bá wá gbá ẹni tí ò rẹ́tì ẹni mọ̀ distract ní kí ló ṣẹlẹ̀ lọ́jọ́kọ́ ó distract ní tí èyàn bá ń sọ̀rọ̀ láì iṣẹ́ tí brain máa ń ṣe òun ní pé brain process nǹkan tó fẹ́ sọ a lè máa process àwọn tó ń sọ fún tó bá ti rí pé àwọn tó ń sọ nǹkan yẹn fún nǹkan kan tí ń change mẹ́ ó máa dá nǹkan process tó mú process brain yẹn ó máa dàrú so ẹgbọ́n lẹ́kọ̀ọ́ rẹ̀ tí èyàn bá ń sọ̀rọ̀ nínú nǹkan tó bá ẹlọ gbogbo àwọn conferences nínú àwọn university tó bá fẹ́ ṣe conference wọ́n máa fún yín ní time tó bá ti fún yín time láti wọlé ẹgbẹ̀ tí jókòó wọ́n máa tilẹ̀kùn mẹ́rin kò sí bó ṣe lè wà important tó wà tilẹ̀kùn mẹ́rin níjọ wọlé mọ́ nǹkan tó bá wọlé lásìkò tẹ́ni ẹ̀ ń ṣe ìkọ́ olè dápọ́lọ́ ìlú kó wò kíkà ló wọlé academic ò láìkẹ̀ gbogbo bẹ́jẹ̀ wá pọ́lé kí ó lẹ́yìn tó bá ń sọ nípa àwọn ẹni tí ò rẹ́dì láti bá mùsùlùmí gbé kò rẹ́dì láti bá mùsùlùmí jòkó mùsùlùmí wà lẹ́yìn pé ta bá ṣàlàyé ìgbà fún yóò gbọ́ yé tá bá fi ẹ̀ẹ̀lẹ̀ bá a sọ̀rọ̀ àwọn Yorùbá ní àìfẹ̀sọ̀ kéyèyè láàfin ẹni bá ní tó tí ẹ̀bá farabalẹ̀ kéyèyè ẹ̀yẹ́fẹ́ kéyèyè ní ẹ̀bá farabalẹ̀ ké dáadáa wà ní ọmọ bá ẹ̀dẹ́ yèyè ọdún bá pàgbé yé àwọn èèyàn sàlọ̀ gẹ́gẹ́ ló ṣẹ́ ọmọ ìwá ní yé tí ẹgbẹ́ tó ní jó wọ́n bá wọn jó ó dọ̀ nílẹ̀ àìfẹ̀sọ̀ kéyèyè so àwọn tá a fẹ́ àwọn mùsùlùmí ẹnu níwà tẹ́lẹ̀ sí pé kò mọ́ ibi kọ́lọ̀ wọ́n bá darí ẹ̀sí ní ẹ̀jẹ́ bá sọ̀rọ̀ ó lè bọ́ yé náà àwa yìí náà ìgbàgbọ́ tí wá náà gbàtọ́ báyìí mọ̀tàkọ̀dá ti wá ìmẹ́ni wọn gbàtọ́ báyìí a ní ẹ̀mú ká máa tó ìmẹ́ni wá ṣe ni mọ̀tàkọ̀dá ti wá níyànjú kúnlẹ̀ yọ́mìn èyí tàbá rẹ̀ fún táwọn pẹ́lẹ̀ ìta ṣe ní ọ̀dá ajúlẹ̀ èyí tàbá rẹ̀ fún táwọn pẹ́lẹ̀ ìta àfi àmù mẹ́kàzì tako súnà mẹ́kàzì gẹ́gẹ́gẹ́ ló gbé súnà lọ́wọ́ báyìí oníṣẹ́kádà mọ̀ gbé lọ́wọ́ wọ́n tí wá láti dé ní wípé ẹfẹ́ tako markaz sìrànàtì yẹn ó ti wá ibi tí bàbá wa bá iṣẹ́ dé táwà fẹ́ máa bá iṣẹ́ yẹn lọ ẹtù fẹ́ dáwà padà sẹ́yìn kí bàbá tó kú èyí tí wọ́n sọ títí tó fi ṣíwọ́ báyìí ni kájọ́ kan làwa ń ṣe kájọ́ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájọ́ kan làwa ń sọ iṣẹ́ kájọ́ kan làwa ń ṣe àwọn kan ní àwa lọ́tọ̀ọ̀tọ̀ kájọ́ kan làwa ń ṣe kájọ́ kan làwa ń ṣe kájọ́ kan làwa ń ṣe
iṣẹ́ káàjọ kan làwa ń sọ ọ̀rọ̀ káàjọ kan làwa ń sọ iṣẹ́ káàjọ kan làwa ń ṣe ọ̀rọ̀ káàjọ kan làwa ń sọ àwọn pẹ̀lú ìyàwó lọ́kọ̀ọ̀kọ̀ káàjọ kan làwa ń ṣe. ẹ̀rí lónìí káàjọ kan làwa ń ṣe káàjọ kan làwa ń ṣe iṣẹ́ káàjọ kan làwa ń ṣe ọ̀rọ̀ káàjọ kan làwa ń sọ àwọn pẹ̀lú ìyàwó lọ́kọ̀ọ̀kọ̀ káàjọ kan làwa ń ṣe. So, al-milal wal-jahl. So, inú ta fẹ́ tìtì nínú milal wal-jahl afẹ́ tìtì kọ̀dọ̀ ya al-kitab. Tàbá wá kó mú bẹ̀ yẹn, tí bá láti fẹ́ live, a ṣe ìtìbáṣù nínú àwọn tààfà tí wọ́n sọ nínú tíra yìí. Ká fi ṣe ìtìbáṣù ẹ̀ wá sí gbésí ayé wa ní Nàìjíríà yìí pé. Ẹ jẹ́ ká bá àwọn Christian gbé. Wallahi tallahi summa billahi la ilaha illa huwa al-qayyum. Èmi ni bàbá mi máa ń rán lọ, wọ́n ní kí lọ gbé ẹran, wọ́n ní kí lọ gbé fún ìyá Christian. Ìyá yẹn ṣẹlẹ̀ ní ìyá yẹn. Ó rà pé ọkọ ìyá yẹn Mùsùlùmí ni. Èmi ọmọ ní ọ̀rọ̀ ti tàrífì yẹn mọ́. Àmọ́ ọmọ ìyá yẹn ọ̀rẹ́ mi ni. Ní ìlà gbogbo ẹ̀. Bí àbùdá fara mi bẹ̀rẹ̀ tàrí kọ́tọ́gbọ́n ní súná ìsìlámù ẹ̀mí tó ti Christian ṣẹlẹ̀ ní. Pẹ̀lú tí bàbá ti rí nǹkan tí wọ́n fẹ́ hàn nǹkan fáwọn èèyàn, bàbá ní ká lọ ha fún alẹ́ nìkan ṣe bẹ́ẹ̀. Alẹ́ nìkan máa fún ọ̀wọ́n náà pé nínú al-lafatul qulub. Ẹ máa fún àwọn nínú sàká. Ẹ fún àwọn alẹ́kìtà ẹ fún àwọn tí wọ́n ti gẹ́nẹ̀ nínú àlíf tó ṣẹlẹ́sẹ̀ ní nínú àlífà qulubuhum kẹ́mi wọn kọ́ lé kò sí ẹni ká fún nìkan tí mo rẹ̀ nídò síyàn alẹ́bìnrin jọ ilẹ̀ fún ìlú bàálà fún ìwọ̀n ní àṣẹ ilayha wa bughdi man asa'a ilayha jubilat al-qulub. So ẹ̀mí mọ́ sẹ́kẹ́sẹ́ rí ẹ ó ń bẹ lórí wípé ala hubbi man ahsana ilayha aw bughdi man asa'a ilayha yóò máa yọ sí ẹni tí bá ń ṣe kí ni ẹ tó bá ṣe dáadáa sí yóò sì máa bínú sí ẹni tó bá ṣe kí ni ọ̀dá ìyá sí àbá ní àṣẹni ìlànà ẹ̀sìn tẹ́sítà àbídíkù ló bá hùn mú fọ́tọ̀ lámà stàbílà ìsànà ẹ̀sà àṣẹni ìlànà ẹ̀sìn tẹ́sítà àbídíkù ló bá hùn mú fọ́tọ̀ lámà stàbílà ẹ̀rí ẹ̀ṣẹ́ lájọ́ sáwọn èèyàn obìnrin ó kèfèé ló wá ní yóò láìkẹ̀ kó lè láìkẹ̀ ẹ fi ìwà pé àwọn èèyàn ẹ má fi jàgídíjàgan pé àwọn èèyàn sẹ́sìn mọ́ ìgbẹ́sàwà ń sọ ní ẹ rìsálà mọ́kàz ní ẹ rìsálà ṣẹ́kà Adam ní ẹ àwọn tẹ́ fẹ́ tàbí wọn kì í ṣe ẹranko èèyàn ni wọ́n ẹni mọ́ pé wọ́n kèfèé ní kẹwàá ní wọ́n máa gbọ́rọ̀ yìí kí ẹ sọ wípé èèyàn lè jókòó tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó ní ẹwọ́n bàálù àwọn kí wọ́n bàálù ní bàálù tó wọ́yé ẹbí báwọn lọ́sẹ̀ bàálù lẹ̀ wọ́n wá fún ẹ ní síìtì bí wọ́n wá gbé pásọ̀ sí ẹ ó sọ́sọ̀ fún àwọn olùgbàgbé òníkò níjòkó sílẹ̀ wọ́n jà ọmọ bàálù dáwọn yẹn ti ẹ̀gán èèyàn sanwó tó ẹ̀ tí ìrìnlá mo làbújá ní òní wà láì àtọ̀ aláàtàwọn 600,000 ní ọjọ́ tíkẹ̀tì àbújá tó sílẹ̀ 600,000 naira fún tíkẹ̀tì àtàlọ́ àtàbọ̀ kí máa yọ mọ́mẹ́ pé káwàá gbé mi sí ẹgbẹ́ èyí tó sí rílẹ̀ tó sí rúnlẹ̀ ìwèrè àbí èyí tó sí kọ́mọ́ òkè kí wá mọ́ sáré ẹ̀fẹ́ sọ̀fún ọ̀rọ̀ ọ̀sìn lọ́lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n kẹ́ jáyẹ̀ wọ́n mọ́ jáwà sí ìbọ́dún orí ni wàtí ìdé ọlọ́wọ́ yẹ̀yẹ́ rẹ̀ so iyo ni ẹ ò wá o lè kọ́ yẹ́ ibẹ́ bọ̀ jòkó sẹ́gbẹ̀ Christian àmọ́ ò lè jòkó sẹ́gbẹ̀ mùsùlùmí ẹgbẹ́ kẹbìjọ dialogue ẹwọ ìwà wèrè ìwà tí ò bá lákàá ẹ ń ṣe nǹkan tó yàtọ̀ sí Islam ìbára láti kìtàbí lọ́nà ní àpè ta'ala ila kalimatin sawa'in baynana wa baynakum ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون.
ìpínlẹ̀ kèfèrí ìpínlẹ̀ rọ́pọ̀ yá irú ìpínlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ àdìyàtì kí ni ìpínlẹ̀ wọn mẹ́lẹ̀kẹ́ ilé ìdè bábílà Hárútà wà Márútà mẹ́lẹ̀kà méjì ni wọ́n sọ̀kalẹ̀ sáyé Hárútà ìkẹ́jẹ́ Hárútà so àwọn yẹ́sì lọ bá wọn yu'allimuna an-nasa as-sihra وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر ويتعلمون إنما نحن فتنة رفع يالو أو كذا يقول له واي يقول فتنة نيو جفني فلا تكفر أنا جبري ويتعلمون ويتعلمون منهم ما يفرقون به بين المرء وزوجه وما فراقه إذا فراقه وما هم بضارين به من أو تعالى ما هم بضارين به من أحد إلا بإذن الله وذلك هذول في كتاب لن أشياء ولهم وبعبارة ولهم ويتعلمون ما يضرهم ولا ينفعهم ما يضرهم ولا ينفعهم ìtọ́jú wọn lára ní tí ò ní ṣe wọ́n láǹfààní. ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم so inú tíra yìí dábàá wá ké dábàá inú tíra Ṣàròfẹ́ni tó láti sí òun náà ní ọ̀rọ̀ àwọn fàlásífà wípé ta'athara al-muslimuna al-falasifatu al-muslimuna ta'assaru bi afkari Aristotelis so wa hukama wọ́n dẹ̀ ṣe mọ̀kọ́rọ̀ náà àwọn ìkẹ̀lú pẹ̀lú hukama barahima al-hulud àwọn Indian philosopher gbogbo ilé títí tó fi dórí ọ̀rọ̀ Ibn Sina tí wọ́n pè ní Abyssinia Ibn Sina so Ibn Sina ní sí ní western world kò sẹ́ni kẹta ọmọ Ibn Sina ní western world tó gbogbo àwọn kẹyìn tó wà nínú àwọn ìgbàlá makọ́ á kì fásáfà nínú torí fásáfà laha atharun kabir fi tafriq al-ara' wal firaq al-islamiyya so